Sheridan ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Sheridan ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ọ́. Ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ọ́ o. Sheridan ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Ọgọ́ta mọ̀ ló pé o ẹ bá ń kí kú ọdún. Ọgọ́ta mọ̀ ló pé o ẹ bá ń kí kú ọdún o. Ọlọ́jọ́ ìbí òní òní mọ̀ nira. Ọlọ́jọ́ ìbí òní òní mọ̀ nira o. Sheridan ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Apeke òdì o ara Aresa o mọ̀mọ́ kú ayẹyẹ orí kádùn o. Ewu iná kì í pa òdì ó mọ̀mọ́ kú ewu. Èmi bọ́ dúpẹ́ mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀run akọ́dá Ọba ṣẹ̀dá ọ̀run. Ìlàyé aláwùrà bí Ọlọ́run ọba tó dá ọ sí. Ọgọ́ta ọdún tó pé Mojisola Apeke mi máa ṣe rẹ́pọ̀ o. Àánú kú lórí ìgbà lọ́wọ́ Ọlọ́run ọ̀run àtúbọ̀ dúpẹ́. Abọ́yọ̀ wá ṣe 70 wá ṣe 80 wá ṣe 90 o. Wá ṣe 100 wá tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọdọọdún wá ní láńsó lógúnlógún. Ọdọọdún nìkan ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọdọọdún la ó máa rí yín wò nínú owó nínú ọlá nínú àìtètè níkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ náà ni. Apeke ojú rẹ̀ ti rọ́dún o ọmọ rájí lọ́la o. Àìwá nírọ̀dún mọ́ Ọlọ́run ò mọ̀mọ́ níjàre. Ọmọ aláṣàkẹ́ mo ró rántí àbùdíní tó lókun àbùdíní tó lọ́sà. Ilé rẹ̀ ò ní pẹ́ fowó ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ò ní pẹ́ fọlágbẹ́ fún yìí lágbára wa ìdù lókè ọba tó dá wa sí. Mo ní bó ṣe ṣe náà ni ó ṣe máa ń ṣe lọ onínú rẹ̀ oníwà rẹ̀. Wọ́n ròyìn rẹ̀ dáadáa wọ́n ní bó ṣe ṣe fónílé ló ń ṣe fàlejò ló ń ṣe fún tẹrú tọmọ. Àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ń ròyìn rẹ̀ sí tire ó yá tún gèlè rẹ̀ wé Apeke òdì o. Ó tẹ́lẹ̀ dà rẹ̀ ṣe ó ṣàgolówó ńláńlá mọ́wọ́ kó sokú pa mọ́rùn. Kó yan fanda sọ́tún kó yan fanda sósì Elédùmarè ń bẹ lẹ́yìn rẹ̀. Apeke nírẹ̀sà gbogbo máa jẹ́ nírẹ̀sà nílé. Ó bọ́ délé bàbá rẹ̀ o nírẹ̀sà nílé. Apeke òdì o Apeke òdì ara Aresa. Ọmọ tútù kan ojú tútù lọ ní máa dẹ. Tútù kan ojú tútù lálọ́. Ìtúta túyọ̀ lérùbù náà túpọ̀ ní máa dẹ nílé bàbá tó bí ọlọ́mọ. Sheridan o ìyá mi Mojisola mo tún ti fẹ́ mọ̀ yà lọ́dọ̀ tẹ̀yìn. Apeke òdì o ilé yín ni mo dé tán tí ń fiyán bá mi epo. Ọ̀dẹ̀dẹ̀ rẹ ni mo wọ̀ tán tí ń gúnyán pupa fàlejò pupa nínú odò pupa. Ojú wa ń tìyànnú odò bẹ́ẹ̀ ni ojú máa ń tọ̀bẹ̀ ojú máa ń tọ̀bẹ̀ láwo. Ọmọ rájí lọ́la dákun ṣó ń fọkàn bá mi lọ. Ìyá mi ń kọ́ mo ró rántí Àṣàkẹ́ abiyamọ rẹ̀ abọ́jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Apeke wọ́n ti ní ọmọ tẹwà rẹ̀ lọ́pọ̀ mọ́ o. Ọmọ ní ó rẹwà òun lọ́wọ́ rẹ̀. Aresa dúdú lẹ̀gbọ́n o. Apeke nílé bàbá tó bí ọlọ́mọ pupa làbúrò. Ojú ló fi dúdú tó ìwẹ̀ mọ́ fún pupa. Ẹ̀gbá jẹ tán bẹ́ẹ̀ náà ni àbúrò a sì jẹ́. Arọ mi ní jóyè ní Aresa. Ìrìn ẹrú ò gbọ́dọ̀ jọba nílé bàbá tó bí ọlọ́mọ.
ìran wọ̀fà ìran wọ̀fà gbọ́dọ̀ dún yé lálọ́ bí wọ̀fà bá jẹ́ làríta ni ó bọ̀ bá gbẹ̀rù ilé ọba ìnásùn wọn ò máa kọ́ ìnásùn wọn ò máa bo wọn ò máa yáyà nínú onílà mẹ́fà nílé bàbá tó bí ọlọ́mọ Àpèkẹ́ o ìyá rán mi lóko pópó mo ṣetán mo ṣẹ́ kèké bọ̀ wálé ìyá fẹ́ kún sí èmi ìfẹ́ rìn sí mo bá bí ya pé kí ló dé kí ló fẹ́ kún o ó ná mọ̀ pé wọn ò kí n fi kékeré tí ọ̀rá rẹ̀ sá ní kéke lórìṣà rẹ̀ sá nílé bàbá tó bí ọlọ́mọ Àpèkẹ́ òdí o wọ́n ní ọmọ tẹ́yà bá bí báyìí lẹ́yà kúkú ń jọ orí Àpèkẹ́ òdí wọ́n ti ní ọmọ tẹ́wà rẹ̀ lọ́pọ̀ ọmọ ní ó rẹwọ òun lọ́wọ́ rẹ̀ very pretty and gorgeous màmá mi rọpọtọ bí ọ̀ka àbàṣọ ṣe dédé ara ọ lè máa ṣe Ṣẹ̀rífátù Àpèkẹ́ o ọ lè máa ṣe apá rẹ̀ yóò sì máa ka ọ̀rọ̀ bí ẹkún bí ò ṣe kò ní tọ́ sí ọ wà ní tanná máa sáré ọmọ iṣẹ́ rẹ̀ ò nídìí iṣẹ́ o àpò sàṣàmùrà kì í gbàgbó rẹ̀ ò ní gbẹ fowó ó ti lọ́mọ ìyá rẹ̀ ọmú ìyá dùn o orí àwọn ọmọ ìyá rẹ̀ ló rán mi wá lọ́jọ́ tó nítàn ní wá mọ́ kì í ọ fún tayẹyẹ orí kádùn Bàṣírá ní kí n mọ́ kì í ọ fún tayẹyẹ orí kádùn o Muhammadu Saidi ní kí n mọ́ kì í ọ fún tayẹyẹ orí kádùn Abdulhakeem gan ò gbẹ̀yìn o Abdulaziz ń kọ́ ṣe bọ́mọ ìyá rẹ̀ ni Bọ́lájí ń kọ́ ṣe bọ́mọ ìyá rẹ̀ ni Àbíbù ń kọ́ ṣe bọ́mọ ìyá rẹ̀ ni gbogbo wọn ní mọ́ kì í ọ fún tayẹyẹ orí kádùn èmi ò wá rọ́mọ yẹ̀yẹ́ láàrin yín èyí tí ó bára mọ́tò èyí tí ó bára mọ́tò àti ìkọ́lé ńlá kọ́lé àwò dàmí ẹnu nù jẹ́ ń wá máa fẹ́ èyí sá lọ wọ́n lè bí ọ lè rè pé ta ní kọrin ewì yìí sí ọ létí ṣe bẹ́ẹ̀ mi náà ni àtọ̀dá èwì lèmi ń ṣe.